Eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí ó ní ìwúlò èpo asín. Asín koni àbí asín ilé, èyíkéyìí asín, ó lè jẹ́ tilé, ó lè jẹ́ tinú oko, kó sá ti di asín. Ọ̀pọ̀ èèyàn mọ̀ pé asín tẹ̀ ń wò yẹn, èpo asín, ó ní ìwúlò tiẹ̀. Ọ̀nà pọ̀ tí à ń lo èpo asín fún. À ń lo èpo asín fún iṣẹ́ àgbélépọ̀tá, à ń lo èpo asín fún iṣẹ́ ìṣọ́ra. Kódà téèyàn bá mu ọtí àmupara, à ń fi èpo asín tọ́jú ẹni tó ń mutí àmupara kó má lè mutí mọ́. Ẹ jẹ́ ká kí àwọn bàbá wa, ẹ jẹ́ kí a yìn wọ́n. Mo kí bàbá mi Gbàdàmọ́sí Arábìdé, ẹni ire, àtàwọn mọ̀yàn kẹ́yìn adáhunṣe, mo kẹ́yìn babaláwo, mo kẹ́yìn àfáà, mo kẹ́yìn pásítọ̀. Ẹ̀yin tẹ́ ń fi àṣírí, tẹ́ ẹ̀ wo kókó mọ́, tẹ́ ẹ bá ń lé, tẹ́ ẹ fi ń tọ́jú àwọn èèyàn, tẹ́ ẹ fi ń ṣàwọn èèyàn láàánú, mo kí yín o. Torí pé ìwọ tó bá lò fógún lé bàbá rẹ̀ lẹ̀, o lè dógún bàbá tẹlòmíì gbà, mo kí yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Báwo la ṣe lè lo èpo asín fi tọ́jú àìsàn nínú ara? Èyíkéyìí àrùn fi tọ́jú àìsàn nínú ara, òun mo mú wá fún wa lónìí. Tó bá máa ń rẹ̀yàn láti inú wá, àbórí wọn ń fọwọ́ gbogbo ìgbà, àgbo eléyìí ni ẹ̀ bá jẹ́ ká ṣe. Àgbo apàrùn tó dájú dáadáa ni. Ó dájú o, àmọ́ Elédùmarè dájú jùlọ. Kí nìkan tí a máa wá? Láti lọ wá èpo asín tútù, ẹ má ra gbígbẹ o, ò ní ẹ jẹ́ kí a lò. Nítorí mo fi ní ká lo tútù ni pé níbi tí wọ́n ti ń tà á, wọ́n máa ń fi kẹ́míkà sí lára kí kòkòrò má lè wo ara ẹ̀. Kẹ́míkà kan sì fi sí lára yìí, tá a bá lò ó ṣeé ṣe kó tún kó bá àgọ́ ara wa. Ni mo fi ní ká lo tútù tá a pa fúnra wa, àbára lọ́jà tí wọ́n tí ì fi kẹ́míkà sí lára ó nífun nínú. Torí sniper ò ní wọ́n fi ń preserve gbogbo àwọn nǹkan yìí. Àníra tí ó pa wá o. Ẹ bá mi ra èpo asín tútù àti ọ̀gà tútù. Ẹ má lo ọ̀gà gbígbẹ torí wọ́n ń fi oògùn sí wọn. Àní fọwọ́ ara wa ṣe ra wa o. Àní fọwọ́ wa owó wa ra nǹkan tí ó tún pa wá. Èpo asín tútù, ọ̀gà tútù àti ẹnu òpìyè pẹ̀lú ọ̀rọ̀ agogo. Èpo asín tútù, ọ̀gà tútù, ẹnu òpìyè, ọ̀rọ̀ agogo. Torí ike tó tóbi dáadáa, ẹ ju èpo asín sínú ẹ̀. Ọ̀gà ẹ jù sínú ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀gà tí a rí yìí wọn ò fi nǹkan kan sí lára, a lè lo ọ̀gà gbígbẹ, a lè lo èpo asín gbígbẹ. Tó jẹ́ pé àwa la bá yan fúnra wa tí wọn ò fi kẹ́míkà sí lára, a lè lo gbígbẹ. A wá kó èpo asín yìí àti ọ̀gà kó sínú ike àti ẹnu òpìyè àtọ̀rọ̀ agogo. Ẹ bá mi dà díẹ̀ yẹn dà lé lórí. Ẹ bá ti wá dà díẹ̀ yẹn lé lórí, tó bá ti pé bí ọjọ́ 5 sí 6, oògùn ti dé nìyẹn o. Apàrùn ni ṣọ́ọ̀tì kan ó ti tó. Ẹ ká máa lo àgbo yìí ní ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta lóṣù bí ó ṣe jẹ́ nìyẹn o. Ojú tẹ̀ fún òní ojú náà ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ mi tí náà ní di. Àní ní gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Orúkọ mi yí padà, mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Arábìdé. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí máa pè mí sí ni 08039336675. Ire o, ó dàbọ̀.